Ẹ kú dédé wòyí o ẹ̀yin Yorùbá tòótọ́, ẹ̀yin ọmọ ọkọ Yorùbá níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi jákèjádò gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ojú òní tiwa o, ẹ má bínú, àṣà mi ò pẹ̀lú kó bẹ́ẹ̀ rí ọ̀nà ló jìn. Ẹ rí i pé ó ti tó bí ijọ́ mẹ́ta kan tí mo ti ṣe fídíò last. Ẹ má bínú, ó gẹ́tà síbi ni. Ojú òní tiwa. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ odù tó dá ìwà, ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ bẹ̀ wá. Ẹ má jẹ́ ká bá wọn pẹ̀lú ọ̀bọ jáwúra o. Ẹ má jẹ́ ká bá wọn pẹ̀lú ọ̀bọ jáwúra. Gbogbo ohun tí ó lè máa ṣẹlẹ̀ ń sìn, ó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Mo fẹ́ ká kọ́gbọ́n nínú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Káwọn èèyàn má tún padà bẹ̀rẹ̀ sí ní mislead wa lọ́tẹ̀ yìí. Ká kọ́gbọ́n in the sense pé gbogbo alámọ̀gbà tí ọ̀gágun ajagunfẹ̀yìntì Buhari tí wọ́n di olórí orílẹ̀-èdè yìí. Gbogbo aládẹ mọ ariwo tí àwọn èèyàn pa lórí pé kò gbádùn, kò ṣe kan. Wọ́n bá pò yẹn débi pé bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ló ń ṣe àlàáfíà fún ẹ̀dá. Lẹ́yìn yẹn ni wọ́n tún pa irọ́ tá a gbọ́ rí láyé, wọ́n tún pa fún wa lórí Buhari. Wọ́n ní wọ́n ti lọ clone rẹ̀, wọ́n ti lọ clone Buhari. Wọ́n ní bọ̀bọ̀ kan ní Sudan ni wọ́n gbé wá, wọ́n dẹ̀ ta fáwọn ọmọ Nàìjíríà, a dẹ̀ gbé jẹ. A gbé jẹ níbi wípé àwọn pásítọ̀ kan wọ́n dẹ̀ tún fi sọ̀rọ̀ táwọn náà tún pẹ̀lú ọ̀bọ jáwúra, táwọn náà pẹ̀lú ọ̀bọ jẹko, tí wọ́n jẹ́ kó yé wa wípé wọ́n ti clone president wa Sudan kan ló wà lórí oyè. Àwọn pásítọ̀ gbogbo yín náà lẹ kúkú gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì, gbogbo yín lẹ gbọ́, kò ìyẹn ò sí nínú irọ́ mọ́. Ṣùgbọ́n lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ pé Buhari ti kú, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ pé Buhari ṣàárẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti lọ lẹ́ni tí wọ́n ti kú, tí wọ́n ti filẹ̀ ṣaṣọbora. Buhari ijọ́ kìíní àná tí wọ́n ló ṣàárẹ̀, tí wọ́n ló ti kú, wọ́n clone rẹ̀ ni. Bí ògo ṣe ń jẹ́ tọlọ́hun, Buhari ọ̀hún gangan ni ó parí ọdún mẹ́jọ yìí in a month's time. Buhari ọ̀hún ni ó parí ọdún mẹ́jọ yìí. Bọ̀bọ́ Kánú, ẹ rí oríṣiríṣi tó fi hàn wá. Wọ́n lọ yàbí kan tí wọ́n ti gbé òkú kan ní Saudi, kò sí oríṣiríṣi nǹkan tán mú wá sójú ìwòran wa tán post sí orí íńtánẹ́ẹ̀tì. Ibi tí ẹlòmíín dẹ̀ gòdè, wọ́n dẹ̀ ń tẹ̀lé wọn náà ní tán bá ti sọ yẹn náà ló ṣẹlẹ̀. Nígbà tó tiẹ̀ di pé odidi pásítọ̀ náà ti ń preach nǹkan tí wọ́n sọ, àti mọ̀ pé ó ti yíwọ́. Màá bọ́rọ̀ débi ọ̀rọ̀ pásítọ̀, màá bọ́rọ̀ débi ọ̀rọ̀ àwọn àfáà wa, àwọn ìmáàmù. Ṣùgbọ́n mo fẹ́ kìlọ̀ fún wa ká jọ̀ọ́ torí Ọlọ́run. Mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ wá. Ẹ má tún jẹ́ kán fi irú orí burúkú tán fi bẹ̀rẹ̀ ńgbà yẹn fún ẹni yẹn. Ẹ má jẹ́ kán tún fi bẹ̀rẹ̀ báyìí o. Ẹ má jẹ́ kán tún fi bẹ̀rẹ̀ báyìí o. Ṣé mọ̀ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà he has went through àwọn táìmù burúkú yẹn. Ṣé mọ̀ pé pásítọ̀ náà tún sọ, àwọn pásítọ̀ kan tí wọ́n sọ̀rọ̀ ńgbà náà lọ́hùn fún wa, where are they today? Ìgbà tí election fẹ́ bẹ̀rẹ̀, ètò yà mí lẹ́nu jù ni pé
gbogbo nǹkan táwọn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ yẹn ti predict sẹ́yìn tí ò jẹ́, wọn àtún jáwọ́ náà lórí ẹ̀, wọ́n tó bẹ̀rẹ̀ prediction míì. kò ní dọjọ́ primary kó tó kú, ó dọjọ́ primary. Kí wọ́n tó bẹ̀rẹ̀ election yóò ti kú, ó dọjọ́ election. Kò tiẹ̀ lè wọlé rárá, òun kọ́ ló kàn, tí àwọn ẹnìkan ní Ọlọ́run ń gbé hàn àwọn lójú ràn ó tó wọlé. Gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ṣe bẹ́ẹ̀ níjọ́ náà tẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn, shame on you, shame on you. Problem torílẹ̀-èdè yìí ni wípé irú àwọn pásítọ̀ yẹn kò yẹ kí wọ́n rí èrò kan ní ṣọ́ọ̀ṣì wọn mọ́. Ṣùgbọ́n oògùn tí wọ́n ti fi mú yín, wọ́n ti fògùn múlẹ̀, wọ́n ti fògùn mú yín, wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti rì mọ́lẹ̀ nínú ṣọ́ọ̀ṣì wọn ká tó kọ̀. Lọ́jọ́ pé ìwọ tó bá ti tẹ̀sẹ̀ wọ̀ báyìí àti kú òǹbẹ̀ rẹ yóò dogun. Otherwise tí ì bá ṣe pé àti kú òǹbẹ̀ rẹ yóò dogun, kí pásítọ̀ ò ní crisis, kóbìnrin kó jáde tí èsì kan, tí èsì méjì, tí èsì mẹ́ta, kí wọ́n máa sọ pé ó ṣe nǹkan báyìí fáwọn, ó ṣe nǹkan báyìí fáwọn, ó ṣe nǹkan báyìí fáwọn, tí kì í dé sí ibi tá a gbọ́dọ̀ bá pásítọ̀ níbi tí wọ́n ń sọ pé ó lọ yẹn. Tó lè jẹ́ wípé òun náà ti wàásù irú ẹ̀ fún wa láìmọye ìgbà. Ṣùgbọ́n oṣù yẹn ni chọ́ọ̀chì yẹn ó tún kọ sí. Ó tojú sí mi, kò yé mi mọ́. Kò yé mi mọ́. Ṣé ẹ rí, tá a bá ṣọ́ra wa, tá a bá ṣọ́ra wa, chọ́ọ̀chì ni ó padà bà orílẹ̀-èdè jẹ́ àti àwọn mùsùlùmí, àwọn àfáà. Àwọn méjèèjì yẹn ni wọ́n padà bà orílẹ̀-èdè jẹ́. And by this time, kò yẹ káwa náà ò rí wọn bí nǹkan kan mọ́. Kò yẹ ká rí wọn bí nǹkan kan mọ́. Gbogbo tẹ́ ẹ pariwo, gbogbo stress, ṣé gbogbo stress yẹn ràn jù báyìí lọ? Christian, come and take your thing, come and take your power. Power àjọ náà, gbogbo Christian, gbogbo bitẹ́lẹ̀, ṣé àṣẹ nọ́mbà yín náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ? Ṣé ìpẹ́ tí kọ́ bára yín ẹ ti fi ra yín hàn? Àwọn Christian kan wà tí wọ́n jó lóríire tí wọ́n bá yín dá sí. Àwọn Christian kan wà tí wọ́n condemn gbogbo ohun tẹ́ ẹ ṣe. Àníṣaláìsì mẹ́nubà sọ̀rọ̀ rú àwọn yẹn náà. Nítorí wípé n tó bá lè mú wa sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ dá, ẹ̀yin tẹ́ ẹ̀ wọ́ tí ń tà bá pè ní pásítọ̀. Àtúgbọ́dọ̀ sọ díẹ̀díẹ̀ náà nípa àwọn èèyàn tí wọ́n ṣe dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors náà ló ti ṣe dáadáa sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì ni ò tẹ̀lé gbogbo ègún tí wọ́n ń gé nínú chọ́ọ̀chì wípé kìrìsìtẹ́nì náà gbọ́dọ̀ dìbò fún. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ni wọn ò tẹ̀lé. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ṣe dáadáa. Ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ fi wípé ọ̀rọ̀ ẹ̀sìn ò kan ọ̀rọ̀ ìdìbò, tẹ́ dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. A dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé mọ̀ pé ẹrú kan onímúni búgba ẹrú ń gbà mí. Now, àwa ọmọ Yorùbá a gbọ́dọ̀ fura báyìí wípé gbogbo nǹkan tí kì í ṣẹlẹ̀ sí wa lórílẹ̀-èdè, gbogbo nǹkan tó lè mú kí orílẹ̀-èdè jóná, ọwọ́ Christian àti àwọn àfáà ni ó ti wáyé tá a bá ṣọ́ra. And for the first time, ó yẹ ká gbà wípé ẹ̀sìn ò ní nǹkan kan ṣe pẹ̀lú wa. Torí bí wọ́n ṣe ń lọ chọ́ọ̀chì lórílẹ̀-èdè tó, ó yẹ kára tù wá. Àwọn tí wọn ò tiẹ̀ lè dá fíṣàn rí, táwọn ni wọ́n gbàdúrà tí ó ṣẹ. Pásítọ̀ tó ti ń kojú bọ nǹkan míì, ṣé ni wọ́n máa fẹnu ẹ̀ gbàdúrà tí ó ṣẹ? Ẹ kàn fẹ́ ẹ̀yin yẹpẹrẹ ara yín, eléyìí yẹpẹrẹ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ máa sọ fún Ọlọ́run ló sọ fún yín tí ẹ dẹ̀ jákulẹ̀.
èdè fi káwọn èèyàn máa fojú kojú wo Ọlọ́run. Ẹ̀dùn náà tó bá ti jẹ́ pé oògùn náà fi mú àwa náà ṣé àti ìtò já ni ṣé àti ìtò já ni. Ṣé rí ẹ̀bẹ̀ tí mo máa bẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni pé kí wọ́n sa gbogbo ipá wọn pátápátá ni kí wọ́n ṣà á láti dín àwọn churches kù. Ọ̀pọ̀lọpọ̀ churches ẹ jẹ́ ká fi ṣe factory. Ọ̀pọ̀lọpọ̀ churches factory ló yẹ ká fi wọ́n ṣe. Ẹ regulate ẹ̀ tẹ́ ẹ̀ bá regulate ẹ̀ ní àsìkò yìí tí àwọn church yóò tó dálẹ̀ lásìkò tí yóò tó worst ju èyí tí wọ́n sọ nígbà Buhari lọ. Torí ẹ tí ìdórí oyè tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò fẹ́ kẹ́ ẹ rò nílò pé nítorí pé ẹ̀yin jẹ́ mùsùlùmí wọ́n á ní àwọn èèyàn ò fọ́ lójú o, gbogbo orílẹ̀-èdè wọn ò fọ́ lójú o. Àwọn Christian tó reasonable náà wà rẹpẹtẹ, wọ́n pọ̀ gan rẹpẹtẹ. Àwọn náà ò fọ́ lójú o, wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀ o. Tó bá ṣe wípé béèyàn ṣe ń gbàdúrà sí ó ní wàhálà ń dínkù lọ́rùn èèyàn, lèèyàn rí jẹ, lèèyàn rí mu, lèèyàn rí ná, lèèyàn rí lò. Nàìjíríà ló yẹ kó jẹ́ best country lénìí nípa àdúrà tí àwọn kìrìsìtẹ́nì máa gbà. A gbàdúrà ní Monday, a gbàdúrà ní Tuesday, a lọ church ní Wednesday náà, a lọ church ní Friday, a lọ church ní Monday, a lọ church ní Tuesday, a lọ church ní Wednesday, a lọ church ní Thursday, a lọ church ní Friday, a lọ church ní Saturday, a lọ church ní Sunday. Ṣàdáràn Ọlọ́run tó bẹ́yẹn ni. Àwọn tí wọ́n dẹ̀ wà nílùú òyìnbó wọ́n á lọ chọ́ọ̀chì lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀, ẹlòmíì ò tiẹ̀ ní lọ. Ẹ dákun question kan ni mo fẹ́ béèrè tí mo fẹ́ káwọn èèyàn bá kan kí wọ́n bá mi kọ sínú kan send a message sí mi. Ẹ jọ̀ọ́ ẹ dákun torí Ọlọ́run ṣé àdúrà tí èèyàn bá gbà nínú ilé èèyàn pẹ̀lú ẹlẹ́dàá èèyàn ṣé kò lè wá sí ìmúṣẹ ni? Ṣé wọ́n rí olúgbòhùn mọ́ chọ́ọ̀chì ló fi jẹ́ pé dandan àfìgbà tá a bá dé chọ́ọ̀chì làdúrà lè gbà ni? Torí tó ń yà mí lẹ́nu ni wípé gbogbo àwọn tí kò dáa fún tó jẹ́ pé oríire ni wọ́n wá lọ sí chọ́ọ̀chì ó sì ń bàjẹ́ fọ́pọ̀lọpọ̀ wọn náà ní dísìn. Ẹlòmíì dẹ̀ ti lọ́dún 10 tó wà lẹ́nu ẹ̀ náà. Kàkà kó sàn fún ìyá àjẹ́ ó sì tó ń fọmọ ẹ̀ bóbìnrin ni ẹyẹ ń yí ìlú ẹyẹ. Tí ò bá wá dáa fún ọlọ́dún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, ọdún kẹfà, ọdún keje, ọdún kẹjọ, ọdún kẹsàn-án, ọdún kẹwàá tó sì dúró sójú kan náà ń gbà bẹ́ẹ̀ náà bó ni ó sì dáa fún kó lè dáa fún ẹ̀ èpè kọ́ kò sí bó ṣe fẹ́ rí bá ti ṣe nítorí ò ṣiṣẹ́ nínú Báíbù yìí dẹ̀ ni wọ́n sọ pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ wọn ló kú ni. Ṣùgbọ́n nítorí owó ìdámẹ́wàá, owó ìkọ́lé, owó gbogbo ẹ̀ tẹ́ ẹ máa san ní chọ́ọ̀chì ni wọ́n fi dè yín mọ́lẹ̀ nínú chọ́ọ̀chì. Àdúrà tó o bá jí láàárọ̀ kùtùkùtù tó o gbà kó o tó dìde lórí bẹ́ẹ̀dì ó bẹ́tà ju àdúrà tá à ń lọ gbà lẹ́nu wòlíì tara rẹ̀ ò mọ́ lọ. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì náà ti mú tá a rí lórí íńtánẹ́ẹ̀tì tán káwọn mórí ìyàwó. A rí ètò tiẹ̀ jẹ́ pé inú ilé ọkọ gangan ló lọ káyàwó mọ́ nítorí pé ọkọ travel, tàbí a rí ètò jẹ́ wípé pásítọ̀ náà ní ọkọ lọ́ndà general overseer àwọn tó jẹ́ wípé wọ́n dẹ̀ gbé lọ ibì kan nítorí kí pásítọ̀ lè máa ráyè báyàwó rẹ̀ sùn wọ́n á gbé kúrò nílùú yẹn. Gbogbo ohun tí mò ń sọ yìí tó bá jẹ́ pé irọ́ ni mo fi pa kọ́lọ̀ ń jẹ mí níyà ẹ̀. Ẹ tí ẹ lè sọ pé irọ́ ni mo ti fi pa torí pé ẹ̀yin náà ń rí lórí íńtánẹ́ẹ̀tì ní gbogbo ìgbà kò sígbà tí nǹkan yìí máa ṣẹlẹ̀ tí wọ́n ní jù sórí íńtánẹ́ẹ̀tì.
Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run Elédùmarè á jẹ́ kẹ́ rí ìjọba ṣe. Tẹ́ bá fẹ́ rí ìjọba ṣe, ẹ dín chọ́ọ̀chì kù. Ẹ dákun torí Ọlọ́run. Àwọn pásítọ̀ ń lo jẹ́ẹ̀tì 3. Pásítọ̀ wọ́n lo àti rí ẹni tó ní 2 ààrẹ ẹni tó ní 3 nínú wọn. Ẹ dákun, èló ni táàksì táwọn yẹn ń san, táwọn pásítọ̀ ń san. Àwọn èèyàn kan dẹ̀ wà ní orílẹ̀-èdè tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba tó jẹ́ pé wọn ò gba 50,000 lóṣù. Ṣùgbọ́n kí gọ́fìmẹ̀ntì tó san owó oṣù wọn, wọ́n ti yọ táàksì lórí ẹ̀. Kẹ́ ẹ máa wo ibi tí Ọlọ́run ti fi ìyà jẹ ẹlòmíì. Táàksì ọ̀hún, táàksì tó ń yọ lórí àwọn tí ò gba 50,000, tí ò gba 60,000 yẹn, wọ́n sì tún fi ṣe chọ́ọ̀chì láǹfààní. Wọ́n á fi gbé transformer lọ sẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ́dọ̀ wọn ní àwọn oníchọ́ọ̀chì. Wọ́n á fi ṣe gbogbo nǹkan amúlùúdùn tí wọ́n ń ṣe fún aráàlú, wọ́n á ṣe fáwọn náà. Ẹ dákun, sí chọ́ọ̀chì ò gbọ́dọ̀ san táàksì ni? Dẹ̀ tó bá wá jẹ́ pé wọ́n gbọ́dọ̀ san, èló ni táàksì tẹ́ gbé lérí àwọn churches? Torí mo mọ̀ pé tó bá ṣe pé wọ́n ń san heavy tax ni, wọn ò ní nígbà. Mo ti rí pásítọ̀ tó sọ wípé there will be churches on every street in Nigeria. Pásítọ̀ tó ní more than 10,000 churches ní Nigeria ó wà. More than 10,000 branches ní Nigeria ó wà. Ṣùgbọ́n ìlú níjọba wa ń rí lórí wọn. Gbogbo wa ti rí i pé ọ̀nà jìbìtì ló pọ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ náà mo máa sọ pé àwọn kan máa ṣe lọ́nà ẹ̀tọ́, ṣùgbọ́n àdá wọn mọ̀. Èpò ti dààmú àlùkámà, kò jẹ́ ká dá wọn mọ̀. Mo fi àsìkò rọ bàbá wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ wá nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ church. Otherwise, nǹkan tí church tó máa hun nínú ìjọba yín, tí ó bàjẹ́ máa pọ̀ o. Tí ó bàjẹ́ máa pọ̀ o. Mi ì fẹ́ fi rí pé àwọn churches, mo ti fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa àwọn tó ń sọ, mo ti fi hàn wá. Ṣùgbọ́n mi ì ní mú nǹkan kan wá sí ojú ìwòran wa lórí eléyìí, torí pé gbogbo tí mo sọ yìí lẹ́yìn náà ti mọ̀. Bàbá, ẹ regulate chọ́ọ̀chì. Ẹni tó bá fẹ́ pé nítorí Muslim nìyí ni ẹ jẹ́ kó sọ. Àwọn tó tiẹ̀ lè sọ náà làwọn tó ń discriminate against Muslim yẹn. Torí gbogbo ìgbà láyé láti rí tí president orílẹ̀-èdè bóyá lábẹ́ ìjọba ológun tí wọ́n jẹ́ Christian, tí igbákejì wọn náà tó jẹ́ Christian sẹ́yìn. Mo ti ka gbogbo yẹn sẹ́yìn. Gbogbo ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni ó jẹ́ pé ní òní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá Muslim mélòó la ní tó jẹ́ gọ́fúnà? Muslim mélòó la ní tó jẹ́ deputy governor? So, but èmi ò mọ tí ó fà á tí wọ́n fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ òṣèlú. Tẹ́ ẹ̀ bá wá stop wọn, bàbá, Ọlọ́run má jẹ́ kí wọ́n bà nǹkan jẹ́ fún yín o. Mo gbé yẹn ti jẹ́ gẹ́bẹ̀. Ilé yìí máa fi hàn. Torí wípé tá a bá ṣọ́ra, Ọlọ́run má jẹ́ kẹ́sìn ọ̀pá orílẹ̀-èdè yìí run. Orí ọ̀rọ̀ àwọn àfáà ni mo tún wà ń sìn. Ẹ dákun torí Ọlọ́run, ṣé ìmọ̀líle tí wọ́n ń pe mùsùlùmí náà ni wọ́n ni? Èmi tí mò ń sọ̀rọ̀ Abdulrasaq lórúkọ mi, mùsùlùmí ni mí. Ṣùgbọ́n ẹ ti jẹ́ kẹ́sìn yẹn ó sú mi. Ẹ ti jẹ́ kẹ́sìn yẹn ó sú mi.
gbogbo ọmọ tẹ́ ẹ bá ń kọ́ nílé kéwú búlálà náà ni dì sìn ẹ cooperate pẹ̀lú ìjọba nípa kámọ́fìyà jẹ ọmọdé nípa kámọ́fìyà jẹ obìnrin nípa kámọ́fìyà jẹ ọmọdé yẹn àwọn tó ń lu ìyàwó wọn jù lónìí muslim ló pọ̀ nù wọn àwọn àfáà ló pọ̀ nù wọn mo fi Ọlọ́run Elédùmarè ṣẹlẹ́rìí ẹ lọ gbá rìsáàtì yẹn kẹ́ wò àwọn tí wọ́n ń gbé ẹrù lé ọmọ underage lórí láti lọ tà àwọn nǹkan tí táwọn ẹlẹ́hà ń tà tí wọ́n ń gbé lé àwọn ọmọ kéwú lórí àwọn muslim ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ẹ máa rí lé ojú go-slow tí wọ́n ń ta kóòkì tí wọ́n ń tomi tí wọ́n ìyàwó àáfàá ni wọ́n ń lọ ṣiṣẹ́ ti labour yẹn fún àwọn ọmọ tẹ́ ẹ bá rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ máa rí tí wọ́n ó gbé ewédú lérí ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́rí tí wọ́n mọ̀ tẹ̀fọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́rí tí wọ́n ta ata tó jẹ́ wípé nǹkan táwọn ẹlẹ́hàá ìyàwó àáfàá tó ń kọ́ wọn ń kéwú nǹkan tá ń gbélé wọn lórí nìyẹn tó bá dẹ̀ wípé irú ẹ̀ ò wáyé gbogbo ìtọ́lọ́ ń bá fẹ́ fi san mí lẹ́san kó fi san mí lẹ́san tó bá jẹ́ pé irọ́ ni mò ń pamọ́ yín irú ẹ̀ ò wáyé òfin ẹ̀san ẹni tó bá parọ́ kọ́ lọ́wọ́ san fún mi ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣe irọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń ba yé ọmọ ọlọ́mọ jẹ́ Ọlọ́run ba yé tìyín náà jẹ́ Ọlọ́run dẹ̀ ba yé ọmọ yín jẹ́ ìpè kọ́ nìyẹn ìwọ tó bá ti ba yé ọmọ ọlọ́mọ jẹ́ Ọlọ́run náà ti kọ́ Ọlọ́run máa ba yé ẹ jẹ́ ẹ̀yin ò kan Ọlọ́run púpọ̀ bàbá ẹ ní láti rẹguléètì ọ̀rọ̀ àwọn àfáà ní tá àfáà lè ṣe ibi tá àfáà lè mọ ibi tá àfáà lè mọ ẹ ní láti rẹguléètì ẹ bàbá ẹ dákun kí àfáà tí wọ́n bí nílé ire tó jẹ́ olóríire tó sì tó wá jẹ́ ọmọ Yorùbá ọmọ odù tó dá ìwà tó ń sọrú ilé ìjáde lẹ́nu. àwọn àfọ́fò ló sin wọ́n àwọn àfọ́ àdánù àwọn àfọ́ àtọ́tọ́ ní kòyọ̀nù Ọlọ́run àwọn náà sin bàbá wa táyé wọn ò ní da ọ̀run wa tún dojúrú Ànábì wa Muhammad ǹjọ́ ó sin irú òkú bẹ́ẹ̀ ó lọ kírun sí irú òkú bẹ́ẹ̀ lára ẹ̀yin àfáà tẹ́lẹ̀ jẹgbẹ́ tẹ́lẹ̀ jẹ ẹ lè jẹ napi pampers ìgbẹ́ ọmọ ẹ lè jẹ torí owó kan bá lè rí yín bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́sẹ̀ aláwa gbá aṣọ lórí ibú ni yín a máa rí mi nù yín pé ẹni ọlọ́ aṣọ lórí burúkú ni gbogbo púpọ̀ nù yín àrísà ẹ̀dí ṣètù ọmọ yìí tó ti mú gbó mi ò mú gbó òdodo ọ̀rọ̀ ló kóró ṣé kí n má sọ ẹ̀yin èèyàn ṣé kí n dákẹ́ ẹ táìpù pé má sọ ọmọ má dákẹ́ ẹ táìpù mo bẹ́ rí tẹ́lẹ̀ bá fẹ́ kí n dákẹ́ ẹ sọ pé yes tẹ́lẹ̀ bá fẹ́ kí n dákẹ́ ẹ̀kọ́ no ẹ̀kọ́ majority kind of vote ẹ̀ka abẹ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀ fẹ́ kí n dákẹ́ má dákẹ́ ká má sọ̀rọ̀ ló mọ́ ibi tá ti ẹ̀ bá dé ká má sọ ọmọ ká pàtì ká má sọ ọmọ ẹ táìpù tẹ́lẹ̀ bá fẹ́ ká sọ̀rọ̀ ló mọ́ ẹ sọ pé yes má sọ ọmọ tẹ́lẹ̀ bá fẹ́ kí n sọ ẹ sọ pé no má sọ lọ torí pé olórí ibú ló pọ̀ ní gbogbo àwọn èèyàn ẹ̀ ń rí tí ò da ẹ tún kí lọ́wọ́ ẹ táìpù bẹ́ẹ̀ ìwọ tó bá dé lójú pé sáyẹ́nsì tù dákẹ́ má sọ ọmọ kọ́ bẹ́ẹ̀ pé yes stop it stop saying the truth. Èèyàn ń kú every day èèyàn ń kú every day ẹ̀yin àfáà yìí ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ẹ̀dẹ̀ ń rí ẹ̀dẹ̀ dákẹ́ èèyàn kan ní yes kí n dákẹ́ ó ní yes èèyàn kan sọ pé yes èèyàn kan ni mo yìí sọ pé yes èèyàn kan dábàá wò lákàyè dáadáa. ẹ dákun ẹ gbà mí ṣé dádì eléyìí ló ní àlùjánnà so ṣé kọ́kọ́rọ́ àlùjánnà sọ́wọ́ dádì wọn ló wà ní. mo fi Ọlọ́run lédùmarè bẹ̀yìn ṣé ọwọ́ kọ́kọ́rọ́ àlùjánnà téèyàn ó fi wọlé sínú àlùjánnà ṣé ọwọ́ bàbá ẹni àfáà tó ń sọ̀rọ̀ yìí sọ́wọ́ rẹ̀ ló wà ní. kò sí àfáà kankan tó jọ ẹ́ lójú kò sí àfáà kankan tó mọ̀ ọ́n ṣe àtàwọn tán ti kú tọ́lọ́run ti fi kú bò láṣìírí gbogbo wọn ló ń sọ̀rọ̀ wọn láì dáa.
ìgbẹ̀yìn ayé rẹ ó kù sọ́wọ́ Ọlọ́run. Ìgbẹ̀yìn gbogbo wa yìí náà là á wà láyé là á máa ṣẹ̀mí ayé nígbà tí repercussion àwọn nǹkan tó ń ṣe ìbá ń dé báyìí. Inú fídíò kan bẹ tí mo ti rí tó ní kí wọ́n pa òun, ẹni tí ò bá lè pa, pé òun wá ẹnìkan tó jólógùn tó bá ti lè pa òun láàrin òun ó tún lóun fún wọn níjọ́ méje pé wo ológun tàbí wo oṣó tàbí wo àjẹ́ tó bá lè pa òun between now and jọ́ méje, tó lè ṣe òun níjàmbá between now and jọ́ méje, pé kò sí tí jẹ́ ògùn, kò sí tí jẹ́ oṣó, kò sí tí jàjẹ́. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ àwọn àfáà dẹ̀ máa ń sọ̀rọ̀ wọn fún wa, bóyá náà kò lò Kùránì náà ti rí ni, bóyá náà àdìsí ni. Nítorí pé o fẹ́ sọ àsọdùn. Ẹ wo orú Aláàfin Ọ̀yọ́, ẹ wo Aláàfin Ọ̀yọ́, ẹ wo ohun tí bọ̀bọ̀ ọmọkùnrin òpònú tó tínú ẹ̀ bu tí òró sùn ṣáì. Mo fẹ́ kó fèsì mi kémi pẹ̀lú ẹ̀ ọjọ́ sọ̀rọ̀, kó sọ̀rọ̀ ń pa mi. Ẹ wo ọmọkùnrin tó fọ̀fun tó gbé mu yìí, ẹ wo tó ń sọ sí bàbá wa Aláàfin Ọ̀yọ́ lẹ́ni tó ti kú. Lẹ́ni ṣe Kùránì náà ló kọ́ ẹ wípé gbogbo ẹni tó bá ti kú kí wọ́n máa kọ̀ndẹ́mù ẹ̀, kí wọ́n máa sọ iṣẹ́ ìríjú wọn fáyé, kí wọ́n máa sọ bóyá wọ́n ṣe dáadáa, ẹni tó bá ṣe dáadáa nínú wọn kí wọ́n sọ, ẹni tí ò ṣe dáadáa ìwọ ló lẹ́tọ̀ọ́, ìwọ ló mọ ẹni tó ṣe dáadáa, ìwọ ni ẹ́jẹ̀ǹtì Ọlọ́run ní àgbáyé, ní gbogbo àgbáyé tó lè sọ ẹni tó ṣe dáadáa. Kò sí àfáà tí ó túbú. Alhaji Muideen tí gbogbo àwọn àfáà respect lẹ́ni, gbogbo àwọn àfáà ní respect wọn. Ẹ gbọ́ bó ṣe gbé wọn ṣépè, ẹ gbọ́ èpè tó gbé wọn ṣẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo èpè tó ń gbá àwọn àfáà ṣẹ́ ìwọ lóní. Ìwọ àti mọ̀lẹ́bí rẹ, orí ìwọ àti gbogbo èpè tó ń gbé àwọn àfáà ṣẹ́, orí ìwọ àti mọ̀lẹ́bí ẹ ní ó lọ. Pẹ̀lú ògo Ọlọ́run, táyé bá ń jẹ́ ayé, tó bá jẹ́ wípé àwọn nǹkan márùn kan wà tí ò ní di mẹ́fà láéláé, bẹ́ẹ̀ ni ó rí fún ẹ. Gbogbo bó ṣe fẹ́ kọ́rí fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ó rí fún ẹ. Tó bá jẹ́ pé nǹkan mẹ́rin kan wà tí ò ní di márùn láéláé, gbogbo tó wí fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ó rí fún ẹ. Tó bá jẹ́ pé nǹkan mẹ́ta kan wà tí ò ní di mẹ́rin láéláé, gbogbo tó sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ó rí fún ẹ. Tó bá jẹ́ pé nǹkan mẹ́rin kan wà tí kò ní di márùn láéláé, gbogbo tó ń sọ sáwọn èèyàn bẹ́ẹ̀ ni ó rí fún ẹ. Tó bá jẹ́ pé nǹkan márùn kan wà tí ò ní di mẹ́fà láéláé, gbogbo nǹkan tó ń fẹnu ara rẹ sọ, gbogbo tó ń wíṣì àwọn èèyàn bẹ́ẹ̀ ni ó rí fún wa àti ìdílé rẹ. Mi ò ní ìdí àti gbé ẹ ṣépè, ṣùgbọ́n gbogbo tó ń wíṣì àwọn àfá ẹgbẹ́ rẹ yẹn pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ ni ó rí fún ẹ, bẹ́ẹ̀ ni ó rí fún mọ̀lẹ́bí rẹ àtìrandíran rẹ, bẹ́ẹ̀ ni ó rí fún wọn. Torí àgbúrò bàbá ẹ rí, even nínú ọ̀rọ̀ mùsùlùmí yìí, àgbúrò bàbá ẹ. Ó ṣe jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ bá já wá láti ibì kan tẹ́ ẹ lókun tí wọ́n fi dì yín, lẹ máa ń ya olórí burúkú, lẹ máa ń sọ ohun tí ò tọ́. Kí ẹnìkan dẹ̀ jáde kẹ́nu ẹ̀ dẹ̀ gbá kó dẹ̀ máa kọ̀ndẹ́mù gbogbo àwọn àfáàfáàfáà ńláńlá yẹn. Àwọn èèyàn kan dẹ̀ tó wà náà tínú wọn máa dùn sí tó ń sọ yẹn. Yóò ra àwọn olórí burúkú ẹgbẹ́ rẹ̀ tínú wọn máa dùn sí. Yóò rí àwọn olórí burúkú. Ẹ wo, ẹ má bínú pé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi ò dá sọ̀rọ̀ yìí. Àwọn area tí mo fẹ́ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wò ní àwọn area yìí, torí àwọn yìí ni wọ́n padà dógun lẹ̀. Àwọn olórí burúkú yìí ni wọ́n padà dógun lẹ̀. Àwọn ni wọ́n sọ fún wa wípé nǹkan tẹ́ni yìí ṣe, ikú ni wọ́n sọ nú àlùkùránì pé ó máa kú. Àwọn ni wọ́n sọ gbogbo tí ò sínú àlùkùránì, àwọn ni wọ́n mọ̀ fi bọ́ àwọn èèyàn, tí wọ́n mọ̀ sí àwọn èèyàn lọ́nà káàkiri. Ẹ nídìí láti rẹguléètì ẹ̀sìn méjèèjì. Ẹ nídìí àwọn oníṣẹ̀ṣe lẹ́yìn bàbá oníṣẹ̀ṣe kan tó sọ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò ti kú kó tó di ọjọ́ kìíní, ẹyọ kan ni. Bàbá òun náà dẹ̀ ti kú kó tó di pé kódà ó dàbí pé immediately after primary ni bàbá yẹn ti kú.
ológun ẹyọ kan tí mo rí pé ó jáde tó forecast ikú fúnra ara rẹ̀ nìyẹn ó dẹ̀ kúkú ọ̀hún gbogbo dáadáa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò dẹ̀ sojú ẹ̀ torí nǹkan tó fẹ́ ni nǹkan tó tọrọ lọ́dọ̀ Ọlọ́run nìyẹn nígbà tí èyí sọ Ọlọ́run ó ṣe máa sọ pé èèyàn ó kú tó bá jẹ́ olórí burúkú ó ṣe máa sọ pé nìkan ó kú tó ìbá sọ olórí burúkú so o lè mọ tí bàbá ẹ bá ti pé 100 years so o lè sọ o lè wíìsì bàbá ẹ pé o lè sọ jáde pé bàbá ẹ máa kú lọ́la nígbà tí ìṣe wọ̀ ló lẹ̀mí èyí ò bẹ́ẹ̀ Ọlọ́run púpọ̀ now tí aṣíwájú ọba mójútó ẹ̀sìn méjèèjì yẹn ó da Nàìjíríà rú o ẹ̀sìn méjèèjì yẹn ó da Nàìjíríà rú o ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ má bá wọn dá sírú àdáadáa tán ṣe yìí o àwọn kankan wà tó ti pa yín pọ̀ àwọn ẹlẹ́sìn àbáláyé gan wà náà táwọn náà máa ń jó ẹran èèyàn àti rí pásítọ̀ tó ń jó ẹran èèyàn àti rí pásítọ̀ tó ra orí àti rí pásítọ̀ tó ra ẹsẹ̀ àti rí pásítọ̀ tí ń ta bọ́dì èèyàn àti rí àfáà tí ń ta bọ́dì èèyàn àti rí àfáà tí ń ta orí àti rí àfáà tí ń jó orí tó gbogbo yẹn ẹ ti fi wà yí kú ọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà la rí àwọn èèyàn kan tó ń ṣe dáadáa mo máa mú bàbá kan tí mi ò rí irú ẹ̀ rí tí mo fẹ́ mọ́ lè rí irú ẹ̀ rí mo máa tó mú wá sí baálẹ̀ ni mo máa tó mú wá sí ojúwòrán yín máa tó lọ interview wọn tí máa wá mú ọ wá sí ojúwòrán yín mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè mọ̀ pé agbára wà lọ́wọ́ àwọn Yorùbá màá béèrè ọ̀rọ̀ bíi gbólóhùn 2-3 lọ́wọ́ ẹ̀ láwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn sí àwọn gangan láwọn nǹkan táwọn gangan ti fọwọ́ ara wọn sí sẹ́yìn nínú Ògùn àwọn gan jẹ́ kí n mọ̀ pé Ògùn ló ní ọjọ́ kan pọ́njú orí tá a gbé wáyé ló ní ọjọ́ gbogbo lẹ́yìn tí mo ti sọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àìdá náà nínú ẹlẹ́sìn àbáláyé tí gbogbo tí ò yẹ kan bá lọ́wọ́ yín tí wọ́n ń bá lọ́wọ́ yín ẹ̀yin náà ó jẹ́ ìyà àtìyín èmi kọ́ lọ́lọ́run èmi kọ́ ni máa fọ̀kásì irú ìyà tẹ́ máa jẹ ṣùgbọ́n Ọlọ́run ti sọ fún wa wípé ọ̀nà ikú wà ọ̀nà ìyè wà gbogbo àná ládẹ̀ tí ó dẹ̀ ti sọ àwọn nǹkan tá a lè ṣe tá a fi lè lọ sọ́nà yìí ó lè ti sọ àwọn nǹkan táwọn èèyàn lè ṣe tá a fi lè lọ sọ́nà parun so gbà tó ti sọ fún wa ọpọlọ tiwa náà gbé pé iṣẹ́ tẹ́lẹ̀ yìí ń ṣe iṣẹ́ ìparun ni pé eléyìí ń ṣiṣẹ́ tó dáa o ilé ayé yìí náà láti gba ẹ̀rí lọ sọ́run ẹlòmíì á kú níbi tí àwọn èèyàn bá péjọ sí tán ti lọ kírun sí lára tán ti fẹ́ lọ sí ọ̀rọ̀ burúkú kò bá kùn gbé ọ̀rọ̀ orí burúkú táwọn èèyàn bá ń sọ ń bẹ̀ àwọn tí ó máa kọ́lẹ̀ ó sì máa kọ́lẹ̀ fún ẹlòmíì ẹkún oríṣiríṣi táwọn èèyàn bá ń sọ ìdárò táwọn èèyàn bá ń ṣe gbogbo dáadáa tó ṣe táwọn èèyàn bá ń sọ wọn ó dẹ̀ máa kọ sílẹ̀ fún wọn máa kọ sílẹ̀ fún so ẹlòmíì látàyé ni ó ti jóná lọ́run torí àtàyé ni wọ́n ti máa kọ̀ndẹ́mù àtàyé wọ́n ti máa sọ iṣẹ́ ọwọ́ rẹ̀ láàrin ara wọn ká tó gbé sínú kòtò. so àwọn nǹkan wà tí mo fẹ́ kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá wa ṣe lẹ́yìn ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn yẹn. mo kọ́kọ́ fẹ́ dìbọ́ǹkì eléyìí mo fẹ́ káwọn èèyàn ó mọ̀ gbogbo ọjọ́ sí tí mo láwọn èèyàn ń pa lórí ààrẹ wa the president ààrẹ wa pé wọ́n clone rẹ̀ ni kò tíì sí scientist kankan ní gbogbo àgbáyé tó succeed láti clone woman being mi ò tí gbọ́ rí scientist ẹyọ kan tó succeed láti clone woman being mi ò tí rí rí ẹ wò bọ́mọ Yorùbá ṣe gbà á sáà níyè inú náà nìyẹn àwọn nǹkan tó jẹ́ pé scientifically ẹ máa proof ẹ̀ rọ́ǹgì ẹ̀yin gangan fúnra ara yín ẹ̀ proof ẹ̀ rọ́ǹgì pé kò lè nǹkan tí ò ní wáyé ni ewu làbúrò wá gbìn sínú wa náà káwa náà dẹ̀ gbà ká dẹ̀ máa gbé káàkiri. ṣe rí àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀ yín fún bàbá lálùbáríkà Ọlọ́run níjà fi yín pìtàn aburú o ẹ dákun tẹ́ ẹ bá dórí oyè ẹ kọ́kọ́ kọ́ ti cost of governance. Cost of governance.
tẹ́ ẹ bá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn position yìí look less attractive ẹ rí wípé ọ̀rọ̀ corruption yóò dópin lórílẹ̀‐èdè yìí. táwọn èèyàn bá ti di chairman local government máa tán tàbí ó di councillor wọn ò ṣiṣẹ́ kankan mọ́ láwàá sọ̀rọ̀ tó wọ́n yàn sí commissioner láwàá sọ̀rọ̀ governor láwàá sọ̀rọ̀ member state house of assembly láwàá sọ̀rọ̀ member senate àti kí náà korúkọ ẹ̀ àti house of rep. wọn ò níṣẹ́ mọ́ ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ṣé bí àwọn tán wà lọ́dọ̀ yín náà ṣe ń ṣe nìyẹn ṣé wọn ò níṣẹ́ mọ́ ṣé gbogbo láìfù wọn ti rò pin sórí orílẹ̀-èdè tí wọ́n ń govern ní chapter kan yẹn ṣé wọ́n ti ro gbogbo ìgbésí ayé wọn pin ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀kọ́ ti cost of governance owó tí ń lọ sórí àwọn member National House of Assembly wa méjèèjì ó ti pọ̀ jù èmi suggest wípé House of Rep House of Senate ẹ jẹ́ ká pàkan rẹ nínú méjèèjì kó kù ẹyọ kan mo suggest pé ká pa ìkan rẹ nínú méjèèjì kó kù ẹyọ kan lóòótọ́ àti dìbò fún wọlé báyìí ṣùgbọ́n a lè work towards that pẹ̀lú ọdún mẹ́rin yìí torí gbogbo táwọn aráàlú bá láwọn ń fẹ́ àwa náà rẹ́dì láti jáde láti sọ̀rọ̀ káàkiri láti kó àwọn èrò jọ pé nǹkan báyìí là ń fẹ́. Cost of governance bàbá ẹ wá ọgbọ́n dá sí i. àwọn ọlọ́pàá wọ́n ń ṣọ́ wa wọ́n ń ṣọ́ ẹ̀mí wa àwọn náà ni wọ́n ń ṣọ́ àwọn tí mo kà kalẹ̀ yìí ẹ dákun èlò ni sálárì ọlọ́pàá ẹ dákun èlò ni sálárì ọlọ́pàá ẹ dákun nínú sálárì commissioner of police ẹ dákun mélòó rẹ̀ la lè yọ nínú sálárì member house of rep. ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ bá mi kọ sí orí kọ́mẹ̀ntì yín mi ì fẹ́ lọ jìnnà tó bẹ́ẹ̀ yẹn bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́yìn kọ́ so that àwọn èèyàn á lè kà á ẹ dákun èló ni àwọn member house of rep wa ń gbà èló ni àwọn member house of senate wa ń gbà èló lówó ọlọ́pàá èló lówó sọ́jà tó bá wá yá ẹ làwọn èèyàn fẹ́ ṣe sójà mọ́ àwọn èèyàn fẹ́ ṣe ọlọ́pàá mọ́ so àwọn kan tó bá yá sí ànírà àwọn tí ó protect wa mọ́ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítọ̀ tó wà nàìjíríà sìn wọ́n ti fi nàìjíríà sílẹ̀ tó bá yá sìn dókítọ̀ kan yóò wà fún àwọn èèyàn bíi 10 million. nígbà tí wọ́n bá tán nígbà tí tó bá yá sìn irú usage yẹn bí usage ṣe tóbi tó yẹn kò ní dókítọ̀ mẹ́wàá dókítọ̀ mẹ́wàá torí gbogbo ayé ló ti mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin bíi àti ìlú òkèèrè ẹ wá lọ́pọ̀lọpọ̀ dókítọ̀ tó ti wá nù wáyà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn specialist tí wọ́n ti fi nàìjíríà sílẹ̀ ẹ wá wo ohun tó ti nù wá ẹ wo iye àwọn èèyàn tó ti kú bó tilẹ̀ jẹ́ pé wọn ò ní má bá wa gbé sórí ẹ̀rọ amóhùnmáwòrán tàbí nínú newspaper nítorí pé ẹni téèyàn tiẹ̀ bá ti kú yóò lọ bò mọ́lẹ̀ ni èèyàn àwọn less privilege tí ìbá ṣe ń tó wà lórí ipò tó kú tí gbogbo ayé mọ̀ tàbí ń tó lówó lọ́wọ́ gidi ló lè kú tí gbogbo ayé lè máa mọ̀ yí gbogbo àwọn èèyàn kàn kú túẹ́ ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítọ̀ ni wọ́n ti sá kúrò lórílẹ̀‐èdè yìí tí mi ò sì lè blame ẹnì kọ̀ọ̀kan nínú wọn torí àwọn náà fẹ́ tọ́ ọmọ wọn àwọn náà fẹ́ kọ́ ọmọ wọn náà ò dépò tẹ́ ẹ dé yẹn bá wá ti rí wípé tó àwọn ti gbaṣẹ́ tàwọn
ibi tó lọ ń demarcate ibi táwọn demarcate ara àwọn sí nìyẹn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣe wà ṣé wọn ó tún wá fẹ́ kọ́ mọ àwọn náà tó máa wá jìyà ni wọn ò ní fẹ́ kọ́ mọ àwọn wọn fẹ́ kọ́ mọ àwọn náà jọrọ̀ bíi tiyín àwọn náà láti tọ́mọ wọn tẹ́ bá wá fẹ́ tọ́mọ wọn wọ́n láti lọ síbi tí wọ́n ti mọ iyì wọn tí wọ́n ti lè fún wa ní owó àpọ́nlé owó iṣẹ́ tí wọ́n ń ṣe. Mo máa ń pìtì àwọn ọlọ́pàá o a kàn máa ń pariwo pọ́lọ́pàá wọ́n ń gba bribe wọ́n ń gba kíní èló ni sálárì ọlọ́pàá. Mo fi Ọlọ́run Olódùmarè ṣẹlẹ́rìí mo ti wà ní police station rí tó jẹ́ pé statement form yẹn obìnrin kan kó wá rẹpẹtẹ àwọn IPOs wọ́n wá ń rà lọ́wọ́ ẹ̀ wọ́n àmọ́ wá ní kí ló dé ẹ̀ ń ra ṣé kìí ṣe gọ́fìmẹ̀ntì ló ń fún yín ni wọ́n ní rárá o àwọn ń rà ni wọ́n ń rà ni àwọn civil society wọ́n máa ń gbé mọ́tò fún wọn àwọn èèyàn kọ̀ọ̀kan náà tó lọ́wọ́ ràn lọ́wọ́ wọ́n máa ń gbé mọ́tò fún wọn ibo ni ilé epo tí wọn ó ti gbépo wà owó ara wọn nínú sálárì wọn yìí náà ni wọn ó ti mú owó tí wọn ó fi ra epo àdẹ̀fẹ́ kan gba bribe. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá pé aṣọ wọn ọlọ́pàá tẹ́ bá rí tó níìtì ó ń ra aṣọ fúnra ara rẹ̀ ni ẹ lọ bèrè lọ́wọ́ wọn ọlọ́pàá tẹ́ bá rí pé níìtì ó ń ra bàtà fúnra ara rẹ̀ ni owó ara wọn náà fi ń ra gbogbo nǹkan yẹn a dẹ̀ ń ṣépè fọlọ́pàá a dẹ̀ fẹ́ kọ́lọ́pàá wà effective a dẹ̀ fẹ́ kọ́lọ́pàá máa gba fóònù àwọn ọmọ wa lójú títì kan máa yẹ̀ wò nítorí pé those are the area tí wọ́n fi lè rí substitute sí owó wọn torí sálárì tán bá gba sálárì ọlọ́pàá kò lè tó ọlọ́pàá náà for 10 days pàápàá jùlọ ọlọ́pàá tó bímọ tó níyàwó táwọn ọmọ wà léèwé kò sí bí sálárì ẹ̀ sì lè gbé for 10 days tó sì tí sálárì ò bá gbé for 10 days ṣé kébi pa kù ni tó bá yá sìn ẹ rí àwọn ọlọ́pàá wa náà ẹ rí àwọn sójà wa náà àwọn náà tẹkọ̀ létí wọ́n lọ ní òyìnbó wọ́n lọ sí Barrister nínú orin kan tí wọ́n kọ wọ́n níbílẹ̀ yìí ò wọ̀ máa lọ sí ibòmíràn níbi tán ń fẹ́ mi fẹ́ bùkátà mi àwọn yẹn ń fẹ́yàn fẹ́ bùkátà ẹ̀ mo gbọ́ pé béèyàn bá wà ń lu yẹn tí ò bá níṣẹ́ lọ́wọ́ a sọ fún gọ́fìmẹ̀ntì ó dẹ̀ máa fún lówó bàbá Tinubu sáà lè dérú ipò yìí gbogbo yín náà lẹ́ ń lọ ìlú òyìnbó tẹ́ ń rí nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ a mọ̀ pé Rome was not built in a day ṣùgbọ́n tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà a máa rí i lọ ìyẹn lórí ìyẹn bàbá ẹ fún local government ní autonomy àwọn gọ́fúnà wa selfish ẹ gba owó local government àti ẹ̀gbọ́ àwọn ti Lagos State tó jẹ́ pé wọ́n ti create more local government àwọn náà kò yẹ kó jẹ́ gọ́fúnà náà ni wọ́n máa kọ̀ṣẹ́ sínú kó jẹ́ pé nínú àpamọ́wọ́ owó ti state náà máa san sí irú àlùmọ̀ọ́sọ ni ó ní developing local government jù tó jẹ́ pé nǹkan tí wọ́n dẹ̀ ṣe yẹn nǹkan tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe yẹn ní nǹkan tó dáa jù láyé wọ́n ti mú governance súnmọ́ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti di kánsẹ́lọ̀ inú ilé Bọ́lá Ahmed Tinubu kọ́ làwọn ọmọ tí wọ́n di kánsẹ́lọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá yẹn ti wá inú fámìlì wọn kọ́ ni àwọn tí wọ́n di chairman local government yẹn àti àwọn tí wọ́n di secretary àti àwọn tí wọ́n di vice gbogbo olóyè local government development local government tí Aṣíwájú Bọ́lá Ahmed ti create yẹn fámìlì wọn kọ́ ló ń ṣàkóso àwọn local government yẹn ibi tẹ́ ẹ ti mọ̀ pé bàbá alálùbáríkà ni bàbá yẹn nìyẹn. Now bàbá ẹ má jẹ́ káwọn èèyàn ọ̀tàn yín jẹ ẹ san owó local government direct sápò local government irú Àlímọ̀ṣọ́ ẹ jẹ́ kó wọ́ lọ sí àpò Àlímọ̀ṣọ́ yẹn
but kófin ti wà láàrin wọn pé òkè owó tó wà yìí o báyìí lè ṣe máa pín pín sọ́nà márùn-ún àwa máa ọ̀dà pé local government márùn-ún ló wà ńbẹ̀ pín dọ́gbandọ́gba sọ́nà márùn-ún ibi tí local government méjì mẹ́ta bá wà pín owó yẹn dọ́gbandọ́gba kò sí bí ò ṣe ní ju iye tí gọ́fúnà ń yọ lápò tán fún yín yẹn lọ. Kí ló tẹ̀yìn gọ́fúnà Nàìjíríà tẹ selfish tó báyìí ẹ wo ọdún tí wọ́n fi jà àwọn civil society náà tó ń jà wọn àwọn èèyàn tó lọ gbé placard lórí ẹ̀yìn gọ́fúnà síbẹ̀síbẹ̀ náà ó lé ojú yín ò kúrò ńbẹ̀ ó lé lọ́pọ̀lọpọ̀ yín. Ṣé bí èèyàn mélòó ní báyìí kojú bọ security vote yín èèyàn mélòó ní báyìí kojú bọ kí ló tẹ̀yìn wá ń bá local government kojú bọ owó wọn níná kí ló dé ọpọlọwọ lẹ́yìn local government chairman mi ó sáàdì ju gọ́fúnà mi lọ ìwé tí local government chairman mi kà ó ju ìwé tí gọ́fúnà ẹ̀ kà lọ torí mo ti rí dókítà láàrin wọn ọ̀pọ̀lọpọ̀ dókítà ò dẹ̀ pọ̀ láàrin àwọn gọ́fúnà wa mo ti rí dókítà láàrin nínú àwọn local government chairman mo ti rí dókítà nínú wọn mo ti rí sáà nínú wọn tó jẹ́ chairman local government. So ìwé ṣéwé yín náà ló tó bẹ́ẹ̀ ni àbí nítorí pé a ti fún yín ní sense of responsibility yẹn la fi dáràn lọ́wọ́ yín ìyẹn nìyà fi ń jẹ wá kò sí bá a ṣe fẹ́ ṣe ipò ẹyọ kan bọ́gọ́rùn-ún èèyàn bá dù ẹnìkan náà ni ó wọlé. Ìdí tí ó fi ń di tá à ń rígi election láàrin kúdórópó ni pé kálukú ti máa ń tóun máa wá rí ń bẹ̀ tó bá jẹ́ wípé nǹkan tá à ń rí nídìí iṣẹ́ wa ó ju nǹkan tá à ń rí nídìí governance lọ ẹ rí i pé yóò wà less attractive owó tí ẹ̀ ń fún àwọn ilé ìgbìmọ̀ asòfin àti ti state àti ti federal ó ti pọ̀ jù ẹ̀dí ti federal kù ẹ̀dí ìkù ẹ̀tún nínú rẹ́pù àti sínéètì ẹ disband ọ̀kan nínú méjèèjì ẹ jẹ́ ká ní ẹyọ kan wọ́n lè ní ó lè jẹ́ pé wọ́n ṣe ní àwọn ibòmíì náà ní ẹ̀mí ìmọ̀ o bóyá bí wọ́n ṣe ní kí náà ń porúkọ ènìyàn ní outside country àní àwọn foreign country yẹn ṣùgbọ́n àwọn òkè ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òkè àwọn náà ń jalè ṣùgbọ́n ó lé tí wọn ò tó tiwa tá à ń jà jẹrun yìí nínú ẹ̀ náà la máa gbọ́ pé ẹ tún pàdé owó nínú ẹ̀ náà la gbọ́ wípé tí mínísítì tó bá fẹ́ kó òun ó tètè tẹ̀hún lọ́wọ́ tàbí mínísítì tó bá fẹ́ gbé nǹkan tí wọ́n gbé wọlé tẹ́lẹ̀ tó gbé wọlé sínú àpò ìṣúná rẹ̀ ti ọdún yìí ó ní iye tí ẹ gbà lọ́wọ́ ẹ̀ ó ní iye tí ẹ gbà lọ́wọ́ ẹ̀ kẹ́ ẹ tó àpúrúfù ẹ̀ gbogbo tẹ́ ẹ̀dẹ̀ ń ṣe yẹn ẹ̀dẹ̀ rò pé kò sọ́lọ́run mọ́ gbogbo tẹ́ ẹ̀ ń ṣe yẹn ẹ̀rù pàwọ̀ ọ̀lẹ́lẹ́dàá mọ́ ẹlẹ́dàá ti yín nìkan lẹ bìlí ìpòkù nílé ayé ẹ̀rù pé àwa ò lẹ́lẹ́dàá mọ́ then nínú gbogbo àwa tẹ́ ń fìyà jẹ kò sí ẹni tó ní ẹlẹ́dàá tó ń jà torí ẹ̀ lẹ́ máa rí gófúnà míì tálejò bá ti ń bọ̀ ọmọ tọ́lọ́ ń fi ṣàdánwò fún lórí gbogbo iṣẹ́ burúkú tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n sùn létí mọ́ yàrá kan ní wọn gbọ́dọ̀ bá wọn rí pọ́mọ gófúnà lélẹ́yìí gbọ́dọ̀ bá wọn rí pọ́mọ mínísítà lélẹ́yìí gbọ́dọ̀ bá wọn rí pọ́mọ chairman local government lélẹ́yìí gbogbo òjẹkújẹ tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń jẹ òun náà nìyẹn gbogbo ohun tí Babangida ṣe fún wa lórílẹ̀‐èdè yìí orí wíṣẹ àná wà láti ọdún yìí kò sẹ́ni tí ò ní rí repercussion nǹkan tó bá ṣe ẹ wo gbogbo tí Babangida fojú wa rí ẹ wo tí àwọn ní àná June 12 election ẹ wo gbogbo tí wọ́n tó wá fojú wa rí ẹ wo gbogbo nǹkan tó fojú wa rí the only thing tó ń gbọ́n mọ̀ ni pé ó mọ kó bá èèyàn over tó bá fẹ́ ṣe yín láburú àwọn bíi méjì mẹ́ta àtọ́ lẹ́nu tí wọ́n lè complain ayé máa yóò dẹ̀ fà wọ́n mọ́ra yóò dẹ̀ fi owó sí wọn lápò ṣé ibi tí ọmọlúwàbí ti lò gbèsè ayé ẹ̀ náà ti ń lò gbèsè ayé wọn yẹn àbẹ́ẹ̀ tí ì rí àwọn tí wọ́n wà ní governance báyìí tọmọ wọn kàn déédéé fò sánlẹ̀ tí ó kàn kú kí ló ń fà á iṣẹ́ ọwọ́ yín ni
èmi ò bẹ̀ lọ́hùn kọ́mọ yín ó kọ́mọ ẹnikẹ́ni tó bá ń ṣàkóso lórí wa ní Nàìjíríà, mi ò bẹ̀ lọ́hùn kọ́mọ ẹnìkan kan ó kú, mi ò bẹ̀ lọ́hùn kọ́mọ ẹnìkan kan ó tàràkà, ṣùgbọ́n tọ́mọ ẹnìkan kan jẹ́ iṣẹ́ ọwọ́ yín ni ó sọ iṣẹ́ ọwọ́ yín ni ó determine what your children will grow up to become or what will happen to your children. Iṣẹ́ ọwọ́ yín ni, ẹnìkan kan ni ó ṣàdúà, ẹnìkan kan ni ó ṣépè fún yín. So bàbá wa Bọ́lá Tinubu, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ fún local government ní autonomy. Bàbá, autonomy yẹn ni ó jẹ́ kí gbogbo owó tó ń bọ̀ látòkè kó máa dé ìsàlẹ̀ pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ owó la kì í rí. Okay, for example, bàbá, ìjọba tó ń kó gbá wọlé lọ yìí, wọ́n ní àwọn the poorest kàn máa fún wọn ní 20,000 every month. Ẹ̀yin èèyàn mi, àwọn olóṣèlú wọ́n tó politicize ẹ̀. Kálukú ló mú àwọn fámílì rẹ̀, ló ń fi orúkọ àwọn fámílì rẹ̀ lẹ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kàn kọ orúkọ lásán, wọ́n kàn yọ orúkọ wọn dànù ni. Orúkọ táwọn olóṣèlú mú wá, fámílì ìyàwó, fámílì ọkọ, fámílì ẹbí, fámílì ará, àwọn ni ń gba 20,000. Èdè wa lọ́lọ́run ní bínú sọ́lọ́ ẹni tó bá ṣe irú ẹ̀. Bó lọ́lọ́run ṣe ní bínú sí ẹni tó bá ṣe irú ẹ̀ tó jẹ́ pé nǹkan tó tọ́ sẹ́ni ẹlẹ́ni ó sáfẹ́ kí gbogbo ẹ̀ sáà máa jẹ́ tìwọ nìkan. Ọlọ́run ṣe ní bínú. Bó láburú kì í ní ṣẹlẹ̀ sí ẹni tó bá mú nǹkan oní nǹkan mọ́ tiẹ̀. Bàbá, ẹ dákun torí Ọlọ́run, mo bẹ̀ yín, mo bẹ̀ yín, mo bẹ̀ yín, ẹ fún local government ní autonomy. Lẹ́yìn yẹn bàbá, ẹ fi owó kún owó ọlọ́pàá, ẹ fi owó kún owó sójà. Bàbá, ẹ aláwọ̀ àwọn èèyàn láti ní ìbọn kan ní láísẹ̀nsì ẹ̀. Ẹ má jẹ́ káwa kan ó jókòó sínú ilé káwọn kan máa ràbọn kí wọ́n máa wá fi pa wá mọ́lé. Àwọn èèyàn tẹ́ rí pé wọ́n ń pààyàn, wọ́n ń gbèyàn sí yẹn, tí ẹ bá mọ̀ pé kálukú náà níbọn nílé ni wọn ò ní wá o, torí wọ́n mọ̀ pé àwọn lè fẹ̀mí ara àwọn kí. Bàbá, tó bá dẹ̀ jẹ́ wípé ẹ ní legalize ìbọn Nàìjíríà, ẹ gba gbogbo ìbọn tó wà lọ́wọ́ every other person. Ẹ gba gbogbo, ẹ wo, ẹ lọ sí Sambisa àbíbó làwọn tó ń pààyàn sí, tó ń pààyàn wà, àbá àwọn tó ń gbèyàn, tó ń jíyàn gbé, ẹ lọ síbẹ̀, ẹ lọ ju bọ́ǹbù lé wọn lórí kí wọ́n ó kú dànù. Ẹ wo, ṣe rí problem tó ń fà wá lọ́wọ́ sẹ́yìn ni wípé à ń wo kí ìjọba àgbáyé máa sọ. Ìjọba àgbáyé ò rántí wípé nínú igbó yẹn bí tẹ́ bá ti lọ, wọ́n nígbàgbọ́ wípé tẹ́ bá lọ ju bọ́ǹbù lù wọ́n nínú igbó, ó máa kan ẹni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀, kò sẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ń bẹ̀. Ẹni tí ò bá mọ́wọ́ tí ò mẹsẹ̀ tó bá mọ̀ pé irú iṣẹ́ burúkú bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń ṣe nírú ibẹ̀ yẹn, yóò sàkó ń bẹ̀. Ṣùgbọ́n àwọn tó ń benefit nínú iṣẹ́ yẹn náà ni àwọn ìyàwó wọn, àwọn ọmọ wọn, àwọn fámìlì wọn tí wọ́n tó jẹ́ pé àwọn ni wọ́n ń lò, àwọn ni wọ́n ń salami àwọn èèyàn, àwọn ni wọ́n ó lò láti salami, àwọn náà ń bẹ́ẹ̀ táwọn náà bá kú pẹ̀lú wọn kò sí tó burú ń bẹ̀ bàbá. Tó bá kú pẹ̀lú wọn kò sí tó burú ń bẹ̀. Alpha jet àbí kí lórúkọ plane tẹ́ tà fún wa yẹn, wọ́n ní olójú ibi tí wọ́n lè bọ́ǹbù. Ẹ̀dẹ̀ mọ̀ páwọn kan wà níbì kan, kì í ṣe pé ẹ̀mọ́ ibi tí wọ́n wà. Wọ́n wá nítorí pé àwọn tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ tí ò bá lọ, ẹni tí ò bá mọ́wọ́ tí ò bá mẹsẹ̀ tó bá lọ, problem gbèsè ayé ẹ̀ nìyẹn, because kò sí ẹni tó lè wà láàrin wọn in their mix tí ò ní mọ̀ pé criminal ni wọ́n, tí ò ní mọ̀ the criminality tí wọ́n ń ṣe. So ìwọ tó bá ti mọ̀ tó dé mọ́ra tó wọ́n náà ń jẹ nínú ẹ̀, ẹ ti jọ ń ṣe é nìyẹn, participation kálukú ló yàtọ̀. Tọ́lá àwọn yẹn ni wọ́n ràn wá sí títì wá salami wa, àwọn yẹn ni wọ́n ràn wá ra oúnjẹ, àwọn yẹn ni wọ́n ràn wá ra epo, àwọn yẹn ni wọ́n ràn wá ra ọta àbọn. So ẹ wá sọ pé kú ọ̀tọ̀ sáwọn, kí ni kú òṣè tọ́ sí wọn. Bàbá, ẹ jọ̀ọ́ gbogbo ntẹ́ bá máa bá wa ṣe lórí ọ̀rọ̀ security, then ẹ approve kí àwọn local security gbébọn. Ẹ wo Àmọ̀tẹ́kùn wa, ẹ wo bí wọ́n ṣe ń ṣiṣẹ́ tó, ẹ wo bí wọ́n ṣe ń ṣiṣẹ́ tó. Àwọn Àmọ̀tẹ́kùn wa ṣiṣẹ́ o, àwọn Àmọ̀tẹ́kùn wa ti ṣe àwọn iṣẹ́ tó ní agbára gan. Ó kàn jẹ́ wípé nǹkan téèyàn bá ṣe tó bá dáa, àwọn
àwọn kí náà ń porúkọ ẹ̀ àwọn journalist wa ìgbé ọ̀kọ̀ọ̀kan nínú wọn yóò gbé ètò ọba ṣe tí ò bá dá yẹn wọ́n nígbàgbọ́ pé bad story ló máa ń ta pépà àwọn àmọ̀tẹ́kùn tí mò ń sọ yìí lótìtọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní oògùn ìbọn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní oògùn ìbọn ṣùgbọ́n mélòó ni wọ́n níye mélòó ni wọ́n then àwọn gangan wà ní kò sí fún òfin dé kí wọ́n ó lè gbé ìbọn AK-47 táwọn ordinary criminal ń gbé ordinary criminal wọ́n ń gbé àwọn tó wá ń protect citizen on behalf of the government àwọn ni wọn ò gbọ́dọ̀ gbé sophisticated gun lọ́wọ́. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ kẹ́ ẹ ronú sórí ìyẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kù tí màá máa sọ sìn màá máa rán yín létí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ so kò possible kí fídíò mi dọ́dọ̀ yín direct ṣùgbọ́n ààrẹ nìkan tàbí méjì táwọn èèyàn bá mi pín dáadáa ààrẹ nìkan tàbí méjì náà tí wọ́n á lè sọ wípé tí wọ́n ó jẹ́ kí ọ̀rọ̀ yẹn dọ́dọ̀ yín. Bàbá ẹ bá wa mójútó àwọn àmọ̀tẹ́kùn ẹ dẹ̀ jẹ́ kí àmọ̀tẹ́kùn wà ní Èkó mo lè sọ pé nítorí pé kẹ́ ẹ lè dépò tẹ́ ẹ dé ilé nìyí ilẹ̀ fi ń dance to the tune of federal government díẹ̀díẹ̀ ń gbà yẹn otherwise àbátínírú hope ta ní yìí lórí yín lónìí so mo mọ̀ pé ló fa ìsí àmọ̀tẹ́kùn lẹ́kọ̀ọ́ mo mọ̀ dáadáa nobody can tell me that kì í ṣe pé ó wù yín láti dance to their tune bóyá mọ̀ wípé tọ́wọ́ ẹni ọba tí tèkú dẹ̀yìn bẹ̀rẹ̀ ikú tọ́pa bábẹ̀ ẹ jẹ́ kí àmọ̀tẹ́kùn wà lẹ́kọ̀ọ́ lẹ́yìn yẹn ẹ ṣe òfin kí àwọn at least registered group tí a tiẹ̀ ti mọ̀ yìí àwọn bí irú Àgbẹ̀kọ̀yà àwọn bí irú OPC àwọn bí irú àwọn ọlọ́dẹ àtàwọn bẹ́ẹ̀ tó jẹ́ security outlet bẹ́yẹn ẹ dákun security group bẹ́yẹn ẹ dákun bàbá ẹ jẹ́ ká àpúrúfù wọn ní ìbọn bọ́ a lè sì ṣiṣẹ́ lórí ta ni ò kí àwọn wo ni ò ní criminalize ìbọn tá a fẹ́ gbé fún wọn a lè ṣiṣẹ́ lórí after all àwọn ọlọ́pàá ń criminalize ìbọn àwọn sọ́jà náà ń criminalize ìbọn so automatically kò sí bá ṣe ní rí ètò tó máa báàdì nínú wọn náà bóyá tó bá jẹ́ báàdì náà ó máa fojú hàn náà ni á dẹ̀ máa lé wọn dànù ètò ọba lé ẹ̀wọ̀n ó kúlẹ̀ ẹ̀wọ̀n ètò ọba ṣe pọ́pá àyàn ni wọ́n pọ̀ náà. so ẹ dákun torí Ọlọ́run bàbá àwọn iṣẹ́ tó pọ̀ ohun tó wà níwájú yín ó pọ̀ bàbá o ṣe wá mọ nǹkan ẹyọ kan tó kọ́kọ́ máa mú ìdẹ̀rùn bá orílẹ̀-èdè gbàm tẹ́ bá lè ṣe fún wa òun ni iná. Bàbá ẹ̀yin náà kúkú mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ni wọ́n ti gbé lọ sí Ghana àwọn Ghana tá à ń fún níná tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò ṣeé ṣe ní Nàìjíríà mọ́ owó tá à ń fi sun hòtẹ́ẹ̀lì ní Nàìjíríà ó kọjá bẹ́ẹ̀ ó ti fẹ́ dọ́gba pẹ̀lú owó ribiribi ṣe pé owó kékeré ni wọ́n á gbà lọ́wọ́ wa ní diaspora ṣùgbọ́n owó kékeré yẹn tá a bá wá ṣe sí Nàìjíríà money ẹ̀mọ̀ye tó jẹ́ so owó tiwa náà ti fẹ́ máa súnmọ́ owó tá à ń fi nítorí pé kí ni ẹni tó ní hòtẹ́ẹ̀lì tó fẹ́ ká máa patronize òun iná ò gbọ́dọ̀ ṣẹ́jú yóò lo dísù ní 24 hours bàbá dísù tí ó lò ní 24 hours yẹn dísù tó fẹ́ lò ní 24 hours yẹn ẹ mọ iye tí wọ́n ń ta lítà dísù báyìí kí ló dé fà á nítorí ọ̀rọ̀ subsidy yẹn ni bàbá ẹ mójútó ọ̀rọ̀ rìfánárì tá a lò tí wọ́n bàjẹ́ yẹn nǹkan ìjọ kan náà ni wọ́n bẹ̀rẹ̀ ìjọ kan náà parí ẹ̀ rìfánárì ni ẹyọ ẹnìkan Dangote ẹyọ ẹnìkan ló dá sí Nàìjíríà yìí náà kí ló tójú òtí orílẹ̀-èdè yìí kí ló tí gbogbo orílẹ̀-èdè yìí ò lè tó àríṣe ní Dangote nìkan ṣe yẹn
tó túmọ̀ sí pé àwọn saboteur pọ̀. Bàbá, gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí saboteur ẹ fáyà wèrè, regardless of inú ìran tó bá ti wá, ẹ fáyà wèrè, ẹ fáyà wèrè, ẹ jẹ́ kó lọ. Ètò bá jẹ mẹ́wọ̀n ẹjọ́ lọ ẹ̀wọ̀n, èyí tí nǹkan tó bá ṣe bá jẹ mọ́ kú, ẹ jẹ́ wọ́n dájọ́ kú fún. Ètò nǹkan tó then ẹ dákun torí Ọlọ́run. Bàbá, tí iná bá wà 24/7 ní orílẹ̀-èdè yìí, bàbá, tí iná bá wà 24/7 lórílẹ̀-èdè yìí, wàláì mo fi Ọlọ́run Elédùmarè búra, problem wa ti wà, ó ti solve 50%. Tí iná bá lè wà, problem wa ti solve 50%. Tẹ́ bá wá mọ ọgbọ́n tẹ́ ẹ máa dá pẹ̀lú Dangote refinery bó ṣe tóbi tó yìí, tí ó fi jẹ́ wípé epo yẹn máa ṣe àwa orílẹ̀-èdè yìí láǹfààní, kì í tó ṣe pé a tún máa kó epo wa tó lọ refine ẹ̀ nílùú òyìnbó mọ́. Nígbà tí ẹni yẹn ti wà ń bẹ̀ yẹn, kò yẹ képo ní wa lára mọ́. Èmi ò mọ bẹ́ẹ̀ ṣe ń rò ó, ẹ dákun bóyá nítorí àìkàwé tèmi ní òjé jẹ́, nítorí pé èmi ò mọ̀ pé ó yẹ kí a tún ní wàhálà ọ̀rọ̀ epo báyìí nígbà tí ẹnìkan ti kọ́ refinery tí gọ́fìmẹ̀ntì dẹ̀ ní ṣíà ń bẹ̀. Àwọn individual náà ní ṣíà ń bẹ̀. Àwọn individual tó ní ṣíà yẹn tó bá fẹ́ kí ìnira ọmọ bá wa, ìnira ọmọ bá gbogbo mọ̀lẹ́bí wọn. Ṣùgbọ́n èyí tí mi ò bá dùn sí ìnira tó fẹ́ kí ìdẹ̀rùn bá wa, ìdẹ̀rùn ọmọ bá gbogbo mọ̀lẹ́bí wọn. Bàbá, báwo ni Dangote ó ṣe ní refinery Nàìjíríà nísìn functional one, tí ẹ̀ẹ́dẹ̀ tó máa wá bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ owó subsidy? Kò yé mi o, bóyá ìkàwé mi ni, ẹ dákun ẹ láyé mi ẹ̀yin èèyàn, bóyá ní comment section ẹ láyé mi o, ẹ láyé mi o, ẹ dákun torí Ọlọ́run ẹ láyé mi o. Refinery ńlá ti dé ọ̀dọ̀ wa ń sìn, ó dàbí ẹni pé bóyá wọ́n ti bí àtẹ ní the biggest in Africa. Ó ti wà ní Èkó báyìí. Ṣé a tún máa gbé epo lọ refine lọ́hùn ni? Tá a bá wá gbé epo lọ refine lọ́hùn mọ́, tá a bá ti lè refine rẹ̀ bí, what is the subsidy all about? Àwọn mọ̀lẹ́bí kan ló kàn ń jẹun nínú subsidy yìí sáà. Kò sí bẹ́ẹ̀ ṣe lè calculate iye epo tá à ń lò Nàìjíríà léèdè. At least approximately ó yẹ kẹ́ ẹ ti lè calculate díẹ̀ bí bá àti ẹ̀ ní get round figure. Ṣùgbọ́n nígbà tẹ́yìn náà ò ti attempt ẹ̀, iye tí n bá sọ fún yín pé mo gbé ni, nígbà tó bá ti lọ́wọ́ àwọn NNPC inú, àwọn ni wọ́n approve pé lóòótọ́ iye kíní tí mo ṣe nìyẹn, iye epo tí mo gbé nìyẹn, tí mo gbé wá nìyẹn, àwọn ni wọ́n approve ẹ̀. Àpò tí wọ́n sì ń ga, mọ̀lẹ́bí tí wọ́n sì ń jèrè. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé àwọn ọmọ wọn táwọn rán lọ sílùú òyìnbó tí wọ́n ń lọ kàwé yẹn, níjọ́ tí wọ́n bá padà wá Nàìjíríà tàbí even nílùú òyìnbó yẹn náà, àwọn amrọ̀bà ni ó fìbọn pa wọ́n last. Àwọn ọmọ tẹ́ ẹ fi ilẹ̀ Nàìjíríà tẹ́ ẹ tọ́jú yìí, àwọn ni wọ́n padà pa ọmọ yín tó lọ ìlú òyìnbó tó fẹ́ wá jẹ gàba lé wa lórí. Àwọn ni wọ́n padà pa, tọ́lá wọn ti di criminal, wọ́n dẹ̀ ti níbọn ní gáràjì wọn mọ̀ gbé. Àwọn ni wọ́n padà pa wọ́n last. So ó better kẹ́ ẹ take care àwa náà díẹ̀. Bẹ́ẹ̀ bá tẹ̀ lé take care wa tó level bẹ́ẹ̀ ṣe ń take care àwọn ọmọ tí yín, ẹ take care àwa náà, ẹ kó ẹsẹ̀ àwọn èèyàn náà kú òun títì. Ẹ má jẹ́ kí tálíkà orin títì mà. Ẹ jẹ́ ká lè máa dá ẹnikẹ́ni lẹ́bi pé olórí burúkú ni ẹ̀wọ̀ lọ fẹsẹ̀ ṣe, kò sí bó ṣe ní ríṣẹ́, iṣẹ́ wà rẹpẹtẹ. Tíṣẹ́ bá ti wà, ọ̀pọ̀lọpọ̀ náà ó ṣiṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ náà ò ní fẹ́ ká dáhùn lẹ́bi ẹ̀ṣẹ̀ tóun bá ṣẹ̀ nítorí pé a lè dáyàn lẹ́bi pé nítorí pé ok, ẹ wo àwọn èèyàn tí wọ́n ń pa nílẹ̀ Ìgbò. Nígbà tó bá jẹ́ pé ẹnìkan wà tó jẹ́ wípé lálẹ́ àná ló ti ná owó ọwọ́ rẹ̀ tán, àárọ̀ yìí yóò sì jáde yóò lọ ṣàgbé kó tó lè rówó tí ó fi jẹun ni. Ṣùgbọ́n látàárọ̀ òní yẹn, odidi ijọ́ 5 ẹ̀fí ní kó ní ó gbélé, ẹnìkan kan ò gbọdọ̀ jáde. Ṣé bí ò ní parú yẹn bẹ́ẹ̀ kú sínú ilé? So tí ẹni ẹ̀ bá jáde tán bá pa, so yẹ ká blame ẹ̀. Ṣé ẹni yẹn tán pa yẹn ló yẹ ká blame ni? Ẹni tó jẹ́ pé ìgbà tí ebi fẹ́ pa kú nínú ilé ló jáde yẹn, so ló yẹ ká blame ni àbáwọn tán pa?
ẹ dákun ẹ má jẹ́ abá tiwa débẹ̀ nílẹ̀ Yorùbá torí Ọlọ́run ẹ má jẹ́ kí nǹkan tá a máa béèrè tí ó dá ká máa yọ ìbọn yàdá síra wa torí Ọlọ́run ẹ má jẹ́ kó wáyé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo mọ̀ pé ẹ ní etí gbọ́ gbogbo àwọn tó bá ṣẹ̀yìn lè máa ń dáríjìn mo mọ̀ pé ẹ ní ẹ̀mí ìdáríjìn tó pọ̀ so gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ pé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ gbé náà nínú ìjọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ìtẹ́ ègé sí yín tí wọ́n mọ̀ pé Ọlọ́run ó fún yín ṣe tí wọ́n mọ̀ pé ẹ̀wọ̀n ní primary tẹ́ ẹ mọ̀ tí ẹ sì mọ̀ pé wọ́n lè wúlò fún wa bàbá ẹ lò wọ́n ẹ dákun torí Ọlọ́run àwọn ti gbégbèsè kẹ́yìn ọmọ débẹ̀ ẹ̀yin ti débẹ̀ so ẹni ìgbésẹ̀ tán bá tún gbé tó wà contrary lórí yín sí Ọlọ́run náà ń bá jà kì í ṣẹ̀yìn má kò dé ṣe gbéyàn sí ilé bọ́lọ̀ ń jà tí ó wù ní Ọlọ́run tí ó borí kò possible therefore bàbá mo mọ̀ bẹ̀yìn lórúkọ Ọlọ́run bàbá ẹ wá bá wa wá rank peg sínú rank hole ẹ jẹ́ n fi ẹyọ kan ṣe sample fún ẹyọ kan Fáṣọlá san ni ẹ wá gbé Fáṣọlá gbogbo ọ̀rọ̀ òfin nǹkan kan ó wà nílẹ̀ ẹ wá gbé Fáṣọlá ẹ gbé wá sí work and housing bàbá ẹ fi justification sí àwọn tẹ́yìn máa ṣe this time around ó dàbí ìgbà tá a gbé bíríkìlà wá sí health bí ìgbà tá a gbé engineer bí ìgbà tá a gbé engineer tá a gbé wá sí health àwọn special area yìí ẹ wá special people in that area láti govern irú ibẹ̀ yẹn ń tá a fi lè jèrè nìyẹn bàbá ojú ò ní tì yín ẹ wo bàbá mi ò lè sọ́tán lẹ́ẹ̀kan bàbá mi ò lè sọ́tán lẹ́ẹ̀kan ṣùgbọ́n kó tó di pé màá sọ̀rọ̀ wá síbi ìdánudúró nǹkan kan wà tó jẹ́ nǹkan mi bó tilẹ̀ jẹ́ pé wọn ò pè mí sí ṣùgbọ́n olórí burúkú èèyàn ní gbàgbé ilé tàbí olórí burúkú èèyàn ni kì í jà fún ìlú ẹ̀ ẹ dákun nǹkan kan fẹ́ wáyé tó ní agbára gan tí ó sì mì gbogbo àgbáyé gbìgbìgbìgbì ẹ wo nǹkan náà. Ìbàdàn Cultural Festival UK 2023 ó máa ṣẹlẹ̀ ní ọjọ́ 14 oṣù keje ọdún 2023 ìyẹn 14th of July 2023 ibi tí ayẹyẹ yìí yóò ti máa wáyé ní Chak 89 105 Bond Road Mitcham Surrey CR4 3HG gbogbo yín là ń pè ẹ̀túyáyá ẹ̀túyẹ̀yẹ̀ ẹ jẹ́ ká jọ ṣe ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ló máa jẹ́ ọjọ́ àṣà àti ìṣe ìlú Ìbàdàn ọjọ́ tí àwọn ẹbí ó parapọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn èèyàn ńláńlá lẹ ó bá pàdé ẹ̀yin mọ̀ pé àwọn Ìbàdàn kẹrẹ aago 3 sí aago 11 alẹ́ ni ètò yìí ó wáyé àpéjọpọ̀ ńlá ni wọ́n ní a ó máa celebrate Ìbàdàn heritage ó di dandan kẹ́ wà ńbẹ̀ ẹ ní láti ra tíkẹ́ẹ̀tì o ṣùgbọ́n àǹkárá lẹ ó rà ojúlówó àǹkárá owó rẹ̀ ò sì pọ̀ kò ní ní lára £25 ní ọ̀pá 6 ẹ má dá wà o ẹ wá pẹ̀lú àwọn ọmọ yín ẹ wá pẹ̀lú aya yín ẹ wá pẹ̀lú ọkọ yín oríṣiríṣi eré ìdárayá ló wà ńbẹ̀ cultural display máa wà lọ́jọ́ náà traditional music yóò sì tún wà talent show lóríṣiríṣi ayò ńkọ́ ọ̀kan ayò ń bẹ́ẹ̀ o tí ẹ ó tayò bó bá ṣe wù yín lọ́jọ́ náà oríkì ìdílé yóò wáyé lẹ́ẹ̀kan sí aago 3 ọ̀sán sí aago 11 alẹ́ ni ayẹyẹ yìí yóò fi wáyé àwọn nọ́mbà tẹ́ ó máa pèrè tí ẹ bá ní ìbéèrè láti béèrè nípa Ìbàdàn Cultural Festival UK 2023 077 11 07 8205 079 57 93 0437 078 452 79226. tó èmi ń tiyín tòótọ́ Bísí Ìbàdàn tí gbogbo èèyàn túmọ̀ sí Bísí Galaxy Television Òkè Àrẹ Ìbàdàn ni mo ń fi àsìkò yìí pè yín o àwọn tó sì rán mi iṣẹ́ àwọn ní Ìbàdàn Think Tank Group UK wọ́n ń pè wá gbogbo wa pátápátá sí Ìbàdàn Cultural Festival UK 2023 ẹ jẹ́ á lọ bá wọn ṣe ẹ jẹ́ á lọ gbé Ìbàdàn lárugẹ gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn gbogbo ẹ̀yin tẹ́tọ́ ọmọ Ìbàdàn ẹ jẹ́ á dìde ẹ̀túyáyá ẹ̀túyàyà ọmọ Ìbàdàn kí ni sóò rẹ sóò sóò ni sóò sóò ni ọmọ Ìbàdàn kí ni sóò rẹ sóò sóò ni
sọ̀sọ́ ni ẹran kílẹ̀ jẹ lánàá ẹran síkìnì ẹran síkìnì kílẹ̀ ìjókòó kò sì ń síyá ni Ìbàdàn kò sì ń síyá ni. Ìbàdàn Cultural Festival 2023 ó máa loud gan-an. ẹ má sọ wípé wo ló kàn mí ń bẹ̀ ọmọ Ìbàdàn ni mí ẹ má sọ pé wo ló kàn mí ń bẹ̀ n tó kàn mí ń bẹ̀ nìyẹn ṣe rí nígbà tí gbogbo ilẹ̀ Yorùbá ń jẹ́ Western region ibi Ìbàdàn náà ló lùlù ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ jẹ́ ká gbé lárugẹ torí Ọlọ́run ẹ jẹ́ ká gbé Ìbàdàn lárugẹ ojú ò ní tì yín gbogbo owó tó o bá wá bá wa ṣe ayẹyẹ yẹn níbikíbi tó o bá ti wá ó padà síbẹ̀ láyọ̀ àtàlàáfíà ò ní rìgírẹ́tì pé o wá bá Ìbàdàn ṣayẹyẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ onílé mo bẹ̀ àlejò kì í sọmọ Ìbàdàn nìkan là ń pè ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ ìlú míì náà lè wá láti wá wo òkè kí ni pàtíkúlà àṣà àwọn Ìbàdàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ inú àṣà wa nìbàdàn ńlá fi hàn ọmọ Yorùbá tẹ́yìn náà tún wá bá wa kàn mọ́lẹ̀ sí tẹ́tùn jàmọ́ tọ́dọ̀ yín tá a fi máa kọ́ńkà káàkiri gbogbo àgbáyé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ yín gbogbo ọmọ ìlú tó nílẹ̀ Yorùbá ẹ bá mi wá síbẹ̀ ẹ bá mi fi ojú ayọ̀ wo nǹkan tí àwọn ọmọ Ìbàdàn fẹ́ ṣe ojú òní ti wà ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n mẹ́nu dúró ń bíbà lénìí torí pé kì í dùn kọ́pọ̀ sókí báyìí ni ọbẹ̀ oge màá tún resume iṣẹ́ mi padà ń sìn mo ní ìpèníjà kékeré kan ni ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè á gbé mi borí ìpèníjà náà so láti sin lọ màá tún máa ṣe iṣẹ́ mi regularly bí mo ṣe ń ṣe mo tó kí yín lẹ́yìn ní pé ojú ò fẹ́ra kù